Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa wò mí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe ládùrá wípé ojú tẹ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ fi ń gbọ́ mi kò ní di. Àlàáfíà yín kò ní di fíafìa. Ire àti ayọ̀ kò ní fi yín sílẹ̀. Kí ni mo mú wá lónìí? Òun ni ìsọ̀yè. Ìsọ̀yè. Ìsọ̀yè eléyìí ó lágbára púpọ̀. Tí èèyàn bá lò ó, kí ẹni náà gbájúmọ́ nǹkan tí ó bá fẹ́ ṣe. Tó bá jẹ́ orin ló fẹ́ máa kọ, kó má fi ṣeré, kó máa kọ orin náà. Tó bá jẹ́ ilé kéwú ni, tó bá jẹ́ ilé ìwé ni, tó bá jẹ́ ẹ̀kọ́ṣẹ́ ni, nǹkan tó fẹ́ ṣe ni kó gbójúmọ́ nítorí ó lágbára púpọ̀. Ó lágbára púpọ̀. Mo ti ṣe àfihàn ewé tẹ̀ ń wò níwájú mi yìí rí. Ẹ̀ẹ̀kan mo sọ nípa ìsọ̀yè náà. Mo sọ lọ́jọ́ náà wípé ìwúlò rẹ̀ pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n màá máa mú wá. Lónìí, ẹ lọ bá mi wá odidi ẹyẹ àwòroko. Ẹyẹ àwòko odidi kan tútù. Orí ẹyẹ ìbákà. Ẹ̀ṣọ́ àkókó odidi atare kan. Ewé oníyèsọyè, ewé ẹran. Àṣẹ̀ṣẹ̀ yọ ẹ̀ẹ̀kan, ewé ẹ̀ẹ̀kan. Eléyìí là ń pè ní ẹ̀ẹ̀kan. Eléyìí òun ni ẹ̀ẹ̀kan. Tá a bá gé láàárọ̀, tó bá máa tó ago méjìlá, yóò dìde padà. Òun rè é. Ṣé ẹ rí wọn? Wọ́n ti ró. Òun ló tún dìde padà lọ yìí. So, eléyìí òun lẹ̀ ó gé. Èyí tó ṣẹ̀ṣẹ̀ yọ yìí, òun lẹ̀ ó gé. Tẹ bá gé ní àárọ̀, tó bá dago méjìlá, ẹ padà lọ bẹ̀. Èyí tó yọ lórí ẹ̀, ẹ gé. Òun ni àṣẹ̀ṣẹ̀ yọ ẹ̀ẹ̀kan. Ẹ wá bá mi jó. Tẹ bá ti jó tán, ẹ lọ̀ kó kúná dáadáa. Ẹ ó dà á sínú oyin. Ó di lílá. Kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹni tí ó ń lo iṣẹ́ yìí, nǹkan tó ń lò ó fún ni kó gbájúmọ́. Tó bá fi ń ṣeré, tí ò fi ṣe nǹkan kan tó fẹ́ ṣe, ó ń yàyàn ní wèrè o. Torí ẹ̀ràn á máa jẹ́ oríṣiríṣi nǹkan ló máa wá sí lọ́pọlọ. Gbogbo nǹkan tó bá kọ́ kò ní gbàgbé ẹ̀. Oríṣiríṣi ìmọ̀ ló máa wá sí lọ́pọlọ. Títí dìgbà míì, èmi ọmọ yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ ewé jẹ́. Ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe. Ire o, ẹ follow mi.